Ọlọ́run gbogbo ayé o, ọ̀rọ̀ ayé mi dọ̀wọ́ rẹ o, gbogbo ìrìn àjò mi láyé ó dọ̀wọ́ rẹ Ọlọ́run. Àwọn kan ní ẹlẹ́dàá mi, gbà tó dá mi wọn kò mọ̀ ó ayẹ kí wọ́n borí mi, má fi mi fàráyé pa o. Laskini 90.1 FM ìkànnì àkọ́kọ́ fún ó wà ńbẹ̀. Ẹ wò ìdùnnú àti ayọ̀ náà ló bá wa jí láàárọ̀ kùtùkùtù yìí. Ó yẹ jẹ́ máa mú un lọ́kọ̀ọ̀kan èjèèjì nítorí pé abala bó ṣe ń lọ náà la ṣe bẹ́ẹ̀ tá a wà yé fún ti àárọ̀ yìí. Àwọn ìròyìn eléyìí tó sodo sọ́ọ̀dọ̀ wa níhàyín inú ìwé ìròyìn Punch náà ni mo kọ́kọ́ wọ̀ fún tàárọ̀ yìí. Dókítà Ọlámídé àrẹ̀mọ Jésù wọ́n ní ọ̀rọ̀ ti báyìí yọ nípínlẹ̀ Ọ̀ṣun báyìí. Kí ló ṣẹlẹ̀ gangan? Wọ́n ní tó àwọn ọlọ́pàá wọ́n ti fi ṣìkún òfin, wọ́n ti fi gbé kọmíṣánná eléyìí tí Adeleke yàn kódà ń bẹ nínú àwọn kìnnì ẹgbọ̀ fún tàárọ̀ yìí. Ìwé ìròyìn Punch náà ni mo sì wà tí mi tí ì kú òun bẹ̀. Ṣé ẹ rántí dádì wa tí a yàn níjọ́ òní yìí ní kọ̀pẹ́kọ̀pẹ́ ìtẹ́ ni pé àwọn ni wọ́n mọ̀ mójútó àwọn iná ọba ní ìgbèríko rural area electrification. Ṣé ẹ rántí? Bàbá ti sọ̀rọ̀ o. Bàbá ní ṣe rí òkùnkùn eléyìí tí máa wà láti aago 7 alẹ́ òun iná ló mú káwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n máa bímọ jọ bí ẹ̀dá. Ẹgbẹ́ ṣe lóòótọ́ ni. Ọ̀dà nínú ìròyìn Daily Trust lórí ọ̀rọ̀ ó ṣe scandal kò ṣe scandal, ó ṣayédèrú kò ṣayédèrú. Ṣé ẹ rántí lórí ọ̀rọ̀ àjọ ayédèrú ní PFIPC? Wọ́n ní ìjọba náà ló jẹ́ wípé gbogbo tí a fẹ́ ṣe ni kí wọ́n tún ojú ọmọ wọn ṣe. Wọ́n fẹ́ ṣèwádìí tó gún mọ́, ìwádìí tó ṣe kí ni tó dúró oore. Èmi kọ́ ọmọ sọ bẹ́ẹ̀, ta ló sọ bẹ́ẹ̀ fún ti àárọ̀ yìí? Ẹgbẹ́ òṣèlú ADC àwọn ni wọ́n fi yún, àwọn ni wọ́n fi léde. Ẹjẹ́ ìwé inú ìròyìn The Guardian fún tàárọ̀ yìí. Wọ́n ní ṣé ẹ rí ẹ̀yáwó fún àwọn akẹ́kọ̀ọ́ èyí ò NEFund. Wọ́n ní ṣé ẹ rí owó tá a ti ṣe bẹ́ẹ̀ tá a ti kó jáde táwọn akẹ́kọ̀ọ́ ti gbà. Wọ́n ló ti tó 2,302 ẹgbẹ̀lẹ́gbèjì. Ṣé ẹ mọ̀ tí wọ́n ń pè lẹ́gbẹ̀lẹ́gbèjì? Bílíọ̀nù ni à ń pè ní ẹgbẹ̀lẹ́gbèjì báyìí, bílíọ̀nù.